ayé tí alẹ́ mọ́ mi ṣẹ́. Bá mi mú so kìnìún ayé tí alẹ́ mọ́ mi. Ó yá, mo ní kìnìún ayé tí ń dún ramúramù lórí ayé mi. Bá mi mú so bàbá kìnìún ayé tí alẹ́ mọ́ mi. Bá mi, ó yá, kìnìún ayé tí alẹ́ mọ́ láyé. Bá mi, bàbá kìnìún ayé tí alẹ́ mọ́ mi. Ó yá, lórúkọ Jésù, gbogbo agbára tó ní òní rọ́nà lọ, gbogbo agbára tó ní òní olórí láyé, kìnìún ayé tí alẹ́ mọ́ mi ṣẹ́ o. Bá mi, bàbá kìnìún ayé tí alẹ́ mọ́ mi. Bá mi, gbígbọ́ kìnìún ayé tí alẹ́ mọ́ iṣẹ́ ọwọ́ mi. Bá mi, bàbá kìnìún ayé tí alẹ́ mọ́ mi. Wàyí ni bàbá kìnìún ayé tí alẹ́ mọ́ mi. Ó yá, kìnìún ayé tí alẹ́ mọ́ mi. Bá mi, ó yá, bá mi mú so, ó yá, bá mi mú so, bá mi mú so, Olódùmarè mú so, bá mi mú so, ó yá, kíákíá, bá mi mú so, mi gbọ́, bá mi mú, ó yá, bá mi mú so, Olódùmarè mú so, bá mi mú so, bá mi mú so, gbogbo kìnìún ènìyàn ìkà, bá mi mú so, kìnìún tí múramúra lórúkọ Jésù kó mú so lónìí. Gbogbo ajá tí ń gbòòrè ayé rẹ, Olódùmarè mú so, kìnìún ayé tí alẹ́ mọ́ mi. Bá mi mú so. Arábìnrin mo fẹ́ kó gbàdúrà. Gbogbo agbára tó ní òní lọ́mọ láyé, gbogbo agbára tó ní òní ní ọmọ láyé, ṣé pé ọmọ pé tó máa ń sọ nípa ọmọ kò ń ṣe tiẹ̀. Ní orúkọ Jésù mo pa ní àṣẹ nípa gbọ́ Olódùmarè. Ní orúkọ ènìyàn tó sọ bẹ́ẹ̀ lónìí, kí Ọlọ́run kó gbèdè. Yaga lamba tombla tomble atablendelia. Yaga dembrogo do busumbusu. Moroba mbembe katata. Mo pa ní àṣẹ lónìí. Ènìyàn ìkà tó wí jáde sí ọ láyé, ní orúkọ Jésù mo ní kí Ọlọ́run kó gbèdè. Wáìlì fáìlì káìlì máìndà làbàsáìdà. Mari kari basaidi bukomle osa. Gbogbo èèyàn tó ní òní lọ́mọ lójú ẹsẹ̀ lọ́rọ̀ tí mo jẹ́ sọ̀rọ̀ yìí, Olúwa gbèdè. Bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Kristi Olúwa wa. Ẹni tó bá pè ọ́ pé ẹ fún mi lówó kíákíá pé òun ṣàìsàn o, má fọwọ́ ara rẹ fún o. O lè fún, ṣùgbọ́n ò gbúdọ̀ jẹ́ kó tọwọ́ ara rẹ fún báyìí. Lẹ́ni ọjọ́ méje sísìn yìí, kọ́ máa ra nǹkan padà. Bẹ́ẹ̀ ni lọ́jọ́ omi ní kó má ṣàánú ṣùgbọ́n ẹni tó bá pè ọ́ pé òun ṣàìsàn, nǹkan kan sí òun báyìí, kò fowó ránṣẹ́, o lè ní kọ́ lè mí lọ fún, kò gbúdọ̀ tọwọ́ rẹ jáde lọ́wọ́ báyìí, o gbúdọ̀ fún ara rẹ fún jáde látọwọ́ rẹ. Ọlọ́run yóò gbọ́, Ọlọ́run yóò tú ọ sílẹ̀. Ó sọ fún Jésù, gbogbo ìkánná ọ̀tá bá ṣe ń gbàdúrà mú ó fẹ́ ìkánná ẹranko rẹ̀ ó dúdú, ṣùgbọ́n mi ò rójú ẹranko yẹn, ìkánná yẹn mo rí, mi ò rójú ẹ̀ ṣùgbọ́n ìkánná yẹn mo rí. Ó sọ Olúwa gé dànù, òun táyé fi ayé mi dànù, Olúwa gé dànù, Olúwa gé dànù, Olúwa gé dànù, Olúwa gé dànù, gé dànù. Ní orúkọ tí èèyàn bí ẹranko nú ayé mi ò làgàdà ló ń sàkàbàyàdà lè mbùrọ̀kú tó ń pòtòpòtòpò àyà ní agbára ó yà bàjẹ́ lónìí ó wà áfàkàdà màsọ́ntòtòtò lè balagàdà ní orúkọ Jésù, ní orúkọ gbàgbà náà jẹ́ Olúwa ṣe bẹ́ẹ̀. Gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ó gbàdúrà, Olúwa sọ mí dènìyàn láàrin ẹbí ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Bàbá jẹ́ ń tẹ́gbẹ́, Jésù jẹ́ ń tẹ́gbẹ́ o. Mo ní ìdílé bàbá, ní ìdílé ìyá o, fún mi lọ́rọ̀ sọ o, kójúmọ́ tì mí o, màmá jẹ́ ń tẹ́gbẹ́. Ó gbàdúrà, Olúwa sọ mí di ènìyàn
ènìyàn lónìí lórílẹ̀-èdè tí mo wà yìí Olúwa sọ mí dènìyàn mayaga kundali basaida wọ́n sọ lélẹ̀ wọ́n ní ìlígù mùrọ́mbù kàkàkàbílàgàdà Olúwa sọ mí dènìyàn ní orúkọ Jésù yàgàndà yàgàdà nàndàngà dégédégé bùbá Olúwa sọ mí dènìyàn láyé ní orúkọ Jésù Olúwa sọ ìrìn àjò mi máa ń tàtàtà ní sọ́dẹ̀nìyàn gbogbo àkọlé tá a kọ sí mi lára gbogbo àkọlé òkùnkùn gbogbo àkọlé àṣetì gbogbo àkọlé ìtìjú gbogbo àkọlé ẹ̀gàn ní orúkọ Jésù Ọlọ́run mi lónìí ó yá mú kúrò Olúwa sọ mí di ènìyàn magadagada jẹ́ntẹ́gbẹ́ 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 lọ jẹ́ntẹ́gbẹ́ jẹ́ntẹ́gbẹ́ lọ Olódùmarè jẹ́ntẹ́gbẹ́ lọ ó yá gbàdúrà ní orúkọ Jésù kọ́rọ̀ nǹkan mú ẹtẹ́gbẹ́ kójú kọ́ mú ọjọ́ ẹgbẹ́ lọ láyé ní orúkọ Jésù gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa ó sọ fún Jésù Olúwa kà mí mọ́ wọn gbogbo bí táyé ti yọ mí kúrò Olúwa kà mí mọ́ wọn gbogbo bí táyé ti yọ ọ̀nà mi kúrò tó ti yànjọ ìrìnàjò mi kúrò Olúwa kà mí mọ́ tó máa ń sọ ẹ lọ́mọ láyé àgbà èmi ò mà bímọ mi má jẹ́ ń lọ bẹ̀ ó dẹ̀ yẹ kó wà lára wọn ni ẹ̀yin kò ń sọ lọ́kọ láyé mà tí ì lọ́kọ ó yẹ kó wà ń bẹ̀ ni wọ́n ń sọ ẹni tó níṣẹ́ mi ì mà níṣẹ́ gbogbo táyé ti yọ ọ́ kúrò Olúwa kà mí mọ́ wọn lónìí ní orúkọ Jésù lórílẹ̀-èdè yìí Olúwa kà mí mọ́ wọn gbogbo tá àgbàgbà wọn máa ń sọ ó mà ibi tí mo lè yọjú sí níbo lo lè yọjú sí níbi tí bàbá rẹ ní Ọlọ́run ló mọ̀ nílẹ̀ ní ẹgbẹ́ mi ìmàlẹ̀ débì kan báyìí kan mi ìfẹ́ kan mọ̀ níbo lo lè dé nínú ọwọ́ Ọlọ́run tó nílẹ̀ gbogbo bí tá ti yọ mí kúrò Olúwa fi orúkọ mi síbẹ̀ lónìí o Olúwa kà mí mọ́ wọn gbogbo tá ti yọ ọmọ mi kúrò pé wọ́n máa ń sọ̀rọ̀ yunifásitì wọ́n máa ṣe ń tó lọ bẹ̀ rí nù ran wọn wọ́n máa ń ṣe káàkiri ni bá mi ò mọ̀ kọ́ ń bùlà kúta Olúwa kà ayé mi mọ́ wọn lónìí gbogbo tá ti yọ mí kúrò ní orúkọ Jésù ní orúkọ Jésù Olúwa kà mí mọ́ wọn kà mí mọ́ wọn ní orúkọ Jésù 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 búwàdúwà lórúkọ Jésù Kristi Olúwa wa èmi ni aṣíwájú wọn nínú olóríire èmi ni aṣíwájú wọn bàbá nínú olóríire olóríire wá kọjá o bàbá èmi ni aṣíwájú wọn agbá àṣẹ náà olóríire bá péjọ o bàbá mímọ́ èmi ni aṣíwájú wọn ó sọ fún Jésù gbogbo táyé ti fi mí sílẹ̀ gbogbo tí ọ̀rẹ́ ti fi mí sílẹ̀ Olúwa mú mi bá wọn mú mi jù wọn lọ ní orúkọ Jésù ibùtọ́ àtà ti fi ọ́ sílẹ̀ ibi tí àkókò àti ìgbàláyé ti fi ọ́ sílẹ̀ Olúwa mú mi bá kí mi jù wọn lọ Ọlọ́run sọ fún Dáfídì pé Dáfídì tọ̀ Ọlọ́run lọ ó ní Ọlọ́run ó ṣé kí n lọ ó ní lọ ó ní ó ṣáájú wọn ó gbàre rẹ padà ní gbogbo tí ayé ti pọ̀ mí sílẹ̀ ṣẹ́ gbogbo tí ọ̀tá ti fi mí sílẹ̀ sọ mí di èrò ẹ̀yìn láyé Olúwa mú mi bá wà mẹ́mi wù ojú mi jù wọ́n lọ ọmọ Ọlọ́run gbàdúrà yanga kandida sáyidà manamba kototo nburogodo bó ṣe gidi wa màvàvàvà kàbámbùlò tuntun mo ní kí Ọlọ́run kọ́ mú ojú wọn lọ nínú ọdún yìí ó jù wọ́n lọ ní ó lè rẹ̀ bá ó jù wọ́n lọ ó gbàre rẹ̀ padà ní àṣẹ Olódùmarè ní ó di dandan a ó fèrè wá orí ní orúkọ Jésù a ó fèrè bí ayé rẹ̀ wò ó di dandan kí ayé rẹ̀ kó gbá rẹ̀ andalaba saida wamble kotomble mono mono mudondo yengene ngire bagaba
ó di dandan kí n jù wọ́n láyé ó jù wọ́n lọ níṣẹ́ ó di dandan ó gbàrí rẹ ní ó di dandan ó gbàrí rẹ ní ó di dandan ó gbàrí rẹ ní ó wọnú ayọ̀ rẹ lọ ní àṣẹ Olódùmarè ní àṣẹ Olódùmarè ní mo pa ní àṣẹ gbogbo táyé ti fi dùn ọ́ gbogbo táyé ti fi dùn ọ̀nà rẹ gbogbo táyé ti fi dùn iṣẹ́ rẹ lónìí ó yá kó gbà lónìí lórúkọ Jésù mo ní kó gbà gbogbo tó ń wojú Olódùmarè fún torí pé o béèrè lọ́wọ́ ọ̀tá àbí tó pé ọwọ́ ọ̀tá ló ti béèrè ló ní rí gbà ṣùgbọ́n tó pé ọwọ́ Olódùmarè ló kojú rẹ sí orí mi ó gbójú mi sókè wọn ni orí ibo ni lọ́wọ́ mi ó ti wà tó ẹ kó òkè wọn ló gbójú rẹ sí lónìí gbogbo agbá tó ń di ọlọ́wà ó yá kó ṣègbè gbàlè rẹ gbà ayọ̀ náà mo ní kó gbà gbogbo tó Olódùmarè wà fún gbogbo tó wojú Olódùmarè fún gbogbo tó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ yìí fún gbogbo tó kẹ́kọ̀ọ́ Olódùmarè fún mo pa ní àṣẹ ní orúkọ Jésù Kristi Násárẹ́tì ìrì ayọ̀ rẹ mo ní kó gbà ìrì ayọ̀ rẹ mo ní kó gbà nínú ọdún yìí ogun àmúbọ̀ ogun àṣetì ní orúkọ Jésù ó ṣẹ̀dánù ó yá ṣẹ̀dánù igi rẹ kó di tútù mo pa ní àṣẹ mo ní kí ayé rẹ mo ní kó di tútù mo ní kó so èso rẹ mo ní kó so èso ayọ̀ mo ní kó so èso ìbùkún mo ní kó so èso ìgbéga ayọ̀ tẹ̀ lọ́wọ́ ìrẹwọlé tọ̀ wá o làlàmbàmbà lẹ́m̀lẹ́ngẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Kristi Olúwa wa ní ìṣẹ́jú kan bèrè ohun tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run sọ ohun tí mò ń fẹ́ rè sẹ́ẹ̀ Ọlọ́run ohun tí mo tọ̀ wá rè ohun tí mo bọ́ sọ rè bèrè lọ́wọ́ Ọlọ́run ohun tó sọ àṣẹ kó gùn Ọlọ́run Ísírẹ́lì àwọn èèyàn má bèrè o bàbá iṣẹ́ rẹ mà rè o ní orúkọ Jésù mo fẹ́ kó dé àwọn èèyàn yìí lóhùn níbi àyè ńlá ohun tó sọ jáde lẹ́nu yẹn sólódùmarè ní orúkọ Jésù mo ní kó rèsì àdúrà o àṣẹ Olódùmarè ni ndàlàwò ṣá wàhíì bàádà lèélì àndìyà múnúná má kòtò bàlàbà sàké plẹ̀gẹ̀dẹ̀ bàbá gbàgbà tó ní kò ṣeéṣe iná kó jó wọn dànù múlàbà kó plẹ̀gà bàbá mo ní kó gbàdé ìṣẹ́ ohun tó wú jáde lẹ́nu yẹn gangan Ọlọ́run mi o Ọlọ́run ìpè ní orúkọ ohun tán sọ jáde lẹ́nu gangan Olódùmarè bàbá arúgbó ọjọ́ ni ó yá dá wọn lóhùn ó yá ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù ṣe jù bẹ́ẹ̀ lọ fi ọlá rẹ hàn lórí ìbéèrè yẹn Ọlọ́run lórí ìbéèrè tó sọ jáde lẹ́nu wọn yẹn Ọlọ́run mi o ó yá fi ọlá rẹ hàn lórí rẹ̀ sọ pálágbá ni ọ sọ pé kò ṣe ohun tì ní ọ bàbá ṣe bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù gbé omi náà sókè ó gbàdúrà sínú mi àṣẹ Ọlọ́run kó wọnú mi lọ àṣẹ ìbùkún kó wọnú mi lọ àṣẹ ìmúláradá kó wọnú mi lọ omi kó mú ìwòsàn wá kó mú ògo wá kó mú ẹwà wá bẹ́ẹ̀ ni ó sì rí lórúkọ Jésù Kristi Olúwa wa àmín lórúkọ Jésù hallelujah mo fẹ́ bá ṣe ń gbàdúrà lẹ́ni máa wo àkókò tá a máa fi ní ọjọ́ kan pẹ̀lú Ọlọ́run á jẹ́ àdúrà Yorùbá nìkan